àwọn orúkọ yìí gbogbo àtọ́ gbogbo ẹ̀dán gbogbo ìlàwọ̀ ní tó lẹ́tọ̀ọ́ fẹ́. ṣeun bá mi Adeyinka Olaiya tó ní o a wà lórí ètò èṣù is not Satan ọ̀pọ̀lọpọ̀ ní èṣù wọn làwọn olóyìnbó ń pè ní Sátánì àwa ní èṣù wọn ní èṣù kì í ṣe Sátánì pé èṣù òun lè ṣù òjíṣẹ́ Olódùmarè ni pẹ̀lú wa lẹ́ni a wà pẹ̀lú bàbá wa kábíyèsí ọba Adekunle Aderonmu ọba ìwáṣẹ̀ gbogbo lágbàáyé èmi lọ́mọ yín Adeyinka Olaiya láti Brazil ni o àtúntì dé ibi táwa lẹ́ni òní ilé Ifá ẹ bá wo lókè ilé Ifá nìyún ilé Ifá láwà ní Cultural Center ní Brazil bàbá wa Adekunle Aderonmu àwọn náà fẹ́ bá wa sọ̀rọ̀ pé káti ẹ̀ ní èṣù wọ́n ní èṣù láàlú àwọn ní èṣù láàróyè ẹlẹ́kùn sunkún láàróyè sókè àbí bàbá ọ̀gbẹ́ mi ò tó bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ́nu wa tó ìdáyé wa ẹ jọ ohun tó gbé mi wá lé ní pàápàá jùlọ ni pé ọ̀rọ̀ ń ti wá di ohun tá a gbọ́dọ̀ má sọ mọ́ torí àwa gẹ́gẹ́ bí Yorùbá a lè sọ Yorùbá mọ́ tàbá ní èṣù apá èṣù ni ó òun la máa ń parọ́ mọ́ tàbá ti gbẹ́sẹ̀ kan èṣù ló fà ó èṣù ní sí èṣù ohun burúkú ló máa ń ṣe ní bàbá káàtì ẹ̀ ní èṣù kò tó sọ̀rọ̀ ta lè ṣù ẹ sọ fún wa bẹ́sẹ̀ ṣe jẹ́ ganan kí gbogbo Brazil kí gbogbo àgbáyé kí gbogbo ibi tó ti ń sọ Yorùbá lórílẹ̀ gbogbo àgbáláyé kọ́mọ tátí ẹ̀ ní kábíyèsí ọba Adekunle Aderonmu pàápàá jùlọ kẹwàá tó wá sọ fún wa gbogbo ohun tẹ́ mọ̀ wípé èṣù jẹ́ ṣùgbọ́n ẹ bẹ̀rẹ̀. lákọ̀ọ́kọ́ náà àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó láyé fún ọjọ́ ìní láti wá sọ nípa èṣù láàlú ògiri òkò. èmi tẹ́ ń wò yìí ni ọba Adekunle Aderonmu ọba Ogboni ìwáṣẹ̀ tí mo dẹ̀ tún jẹ́ alákòóso African Cultural Center ní Brazil níbí báyìí. èṣù jẹ́ ìkan lára àgbà òrìṣà tí Olódùmarè rán wá sí ilé ayé. gẹ́gẹ́ bí àwa Yorùbá ti mọ̀ a mọ̀ yìí pé Odùduwà àtẹ̀wọ̀nràn nífẹ̀ẹ́ òun ni Olódùmarè kọ́kọ́ rán wá sí ilé ayé pẹ̀lú èèpẹ̀ ó dẹ̀ wá ó rọ̀ kalẹ̀ lórí ẹ̀ la ṣe ń pè ní àtẹ̀wọ̀nràn ó ràn pẹ̀lú ẹ̀wọ̀n ló fi rọ̀ àtẹ̀wọ̀nràn nífẹ̀ẹ́. oríṣiríṣi ìtàn ló wà káàkiri bá ṣe dálé ayé ṣùgbọ́n àwa ní ìgbàgbọ́ yìí pé Ilé Ifẹ̀ ní ilé ayé ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àwa Yorùbá. àwọn irúnmọlẹ̀ yìí ń rọ̀ láti òdi ọ̀run wá sí òdi ayé. Odùduwà àtẹ̀wọ̀nràn nífẹ̀ẹ́ ó ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe dá ilẹ̀ tó dá ilẹ̀ tí gbogbo wa ń tàn káàdé lẹ́yìn tá ń tẹ̀ yìí lágbàláyé. bẹ́ẹ̀ ni a ṣe ń pè ní àtẹ̀wọ̀nràn ó tẹ ẹ̀wọ̀n ló fi wá látọ̀dọ̀ Olódùmarè wá sí ilé ayé. wọ́n fi Olódùmarè fún ní èèpẹ̀ bó tó wá ṣe dé orí omi o kó dálẹ̀ èèpẹ̀ náà ló wá tàn káàkiri títí gbogbo tó ti pọ́n gbogbo àgbáyé lè ní. omi nílé ayé tẹ́tẹ́lẹ̀ omi nílé ayé. so ní kọ̀ọ̀kan àwọn ọmọ ilẹ̀ wọ́n ń dé kò sí ẹni kankan tó lè sọ pé pàtó báyìí ó ní iye àwọn olómọlẹ̀ bọ́tà máa ń pè ní ọ̀kùn ní irinwó 401. bẹ́ẹ̀ ni. so lọ́tún a ní 200 lósì a ní 201. ìgbà méjì bọ́tà wọn kan ìgbà méjì àti kan ìgbà méjì. àwọn kan wá ń jẹ́ ká gbàgbọ́ yí pé ìkan yẹn ó mì ní pé àìmọye kí wá nìkan yẹn o.
àwọn lomi dẹ̀ tún jẹ́ ká nígbàgbọ́ yí pé ìkan orí ẹ̀ èṣù láàlú. Èṣù láàlú ẹ wá kí èṣù fún wa bàbá. Ibi tá à ń bọ̀rọ̀ lọ sí bí ọ̀tá wá ní èṣù wọ́n ní pé máa ń ba nǹkan jẹ́ ni wọ́n ní èṣù wọ́n lòun ní Sátánì wọ́n ní kí nǹkan bá ti dàrú wọ́n lòun ni. kò rí bẹ́ẹ̀ àwọn lè ṣe bàbá. èṣù láàlú ògiri òkò òbẹ́lẹ́kún sunkún kẹrù òbẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ń fẹ̀jẹ̀ òfin bàtálẹ̀ jó bámúbámú èṣù má ṣe mí o ẹmọ ẹlòmíì ni ó ṣe onílé oríta èṣù má ṣe mí o ọmọ ẹlòmíì ni ó ṣe a máa ń fún ní oríkì oríṣiríṣi ló wà. Bẹ́ẹ̀ bá dé ibòmíì náà àwọn náà tún kìlọ̀ wọ́n á tún kìlọ̀ bọ́tẹ́ tó wá inú odù tó wá wà káàkiri inú odù Ifá bí ọ̀sẹ̀ ìtura ilé rò. Ibẹ̀ ni èṣù náà wà. Ibẹ̀ ló ti wà ibi Ifá tó dárúkọ èṣù wọ́n á fẹ́ lé ní igba. Kí wá ni èṣù ń ṣe gangan? Ire ló máa ń ṣe. Ire ló máa ń ṣe. Olóyìnbó ní Sátánì. Èrò àwọn tó wá kó wa fi búrẹ́dì kó wa ní omi ọbẹ̀ jẹ. Àwọn ló ń pè ní Sátánì. Sátánì inú èdè tiwọn ló wà. Àwọn ló ń búrẹ́dì kó wa ní omi ọbẹ̀ jẹ. Àwọn ló ń pè ní Sátánì. Èdè ó ṣe pàtàkì nínú. Àwọn wo ni èṣù ń ṣeré fún? Àwọn gbogbo èèyàn ló ń ṣeré fún kò sẹ́ni tó níwájú. Ṣé èṣù máa ń fún ni lọ́mọ? Gbogbo ire ló máa ń fún yàn tó bá ti na àṣọre sí èèyàn báyìí gbogbo ní tí èèyàn bá bi léèrè ló máa fún. Tó bá na àṣọ bí sí èèyàn. Èṣù máa ń ṣe ibi síyàn. Kò sí bẹ́ẹ̀ máa ṣe ibi tí la dá ilé ayé ti bí àti ire la dá ilé ayé. Kò sí ẹni náà tí Olódùmarè dá tí ò dá ní ìkíní àti kejì. Ṣé èṣù yẹn bàbá wọn ní ẹlẹ́kún sunkún? Láàárọ̀ yìí ń ṣẹ̀jẹ̀. Láàárọ̀ yìí ń sun ẹ̀jẹ̀ èyí náà lè sọ bẹ́ẹ̀. Èṣù ló kọ́kọ́ mọ pé bó o bá ti ń bọ̀ wájú kó máa bẹ̀yìn o bó ṣe wáyé nísìnyí ṣàkó níwájú ṣàkó lẹ́yìn ẹ̀yìn òun sábà rí gbogbo ìgbà ṣùgbọ́n tó bá rántí ẹ̀ inú ẹ̀ máa dùn bọ́rọ̀ èṣù ṣe jẹ́ nìyẹn. Kò máa rántí ẹ̀yìn. Tó bá rántí ẹ̀yìn òní wọ́n fi ń sọ yìí pé olóró òtòró èṣù gògòrò wá kó látàrí àwa kóhun rere kó rí ibi bá wa délé. Èṣù gògòrò wá kó látàrí àwa kóhun rere kó rí ibi bá wa délé. Wọ́n nítorí kébi torí àwa ti tọrẹ orí agbárí ètò àti wẹ̀ṣẹ́ nù àti wòṣìnù àti wẹ̀bí nù. Ìṣẹ́ tán o bàbá àtìyà ìṣẹ́ máa tán o bàbá ọ̀rọ̀ ló kù torí ẹni náà bá burú ní táwọn babaláwo fi ń wẹ̀ nìyẹn. Èṣù gògòrò ló wà látàrí ẹ nìyẹn wọ́n fi máa ń di pé wọ́n máa fárí òòṣà tó máa fi ń wẹ orí yẹn. olúró òtòró èṣù gògòrò wá kúrò látàrí àwa kóhun rere kó rí bá wa délé. Ọwọ́ àwa màmá ti tẹ agbárí ètò àti wẹ òṣìnù àti wẹ ẹ̀ṣẹ̀ nù àti wẹ ẹjọ́ nù àti wẹ àṣàṣì nù àti wẹ ìpè nù. Ìṣẹ́ màmá tán o bàbá ọ̀rọ̀ ló kù wọ́n máa wẹ̀ because tẹ́ni náà bá ń ṣe tó yẹ pé gbogbo tó bá dáwọ́lé òun yọrí sí dáadáa tó bá bẹ̀rẹ̀ láàárọ̀ kó tó dọwọ́ alẹ́ iṣẹ́ náà ò ní dúró lé lórí. Àtàrí ẹ̀ ló fà á. Àtàrí ni. Òun lè ṣu dúró sí. Olùbẹ̀ ló dúró sí tó wọ́n máa tì í. Bàbá ẹ wá ẹ jẹ́ ká wá wo ọ̀run funfun o. Wọ́n ní èṣù alájẹ wà tí máa ń fúnni lówó. Wọ́n ní èṣù ọlọ́mọ tí máa ń fúnni lọ́mọ tí máa ń fúnni gbogbo ẹ̀. Ṣé tó máa léṣù? Wọ́n kàn gan-an ó dàbí kò sí lédè Gẹ̀ẹ́sì gan. Nítorí èdè tá à ń sọ jáde lẹ́nu báyìí èdè Yorùbá àwọn ló láṣà àwọn ló lẹ̀sìn wọn àwọn bàbá wa àwọn ló ní Ifá. Ifá wa jẹ́ ohun tó jẹ́ ó káàkiri àgbáńlá ayé nítorí pé ohun Elédùmarè
kí wá ni mo rò pé èṣù ń gan àti Ọ̀rúnmìlà wọ́n ti gbára wọn lẹ́rìí ẹjọ́ gbọ́. bá a gbọ́n mi rè gún ohun gbogbo ló kọ́kọ́ mọ èṣù léṣù. òun ló mọ̀ ní èṣù. òun ló mọ̀ gbọ́tí gbogbo wọn dé òde ayé ẹni tó kọ́kọ́ jẹ́ ẹni tí gbogbo èèyàn kọ́kọ́ mọ̀ ló ṣáálá òṣèlú màgbọ́. ọ̀sán ló ṣíwájú. ẹnìkan wá tún jẹ́ òrìṣà tó jẹ́ takuntakun tá à ń pè ní Ògúnlákáyé Ọ̀ṣìmọlẹ̀. ìgbà tó náà jí fún gbogbo wọn ṣé bó ti wà wọ́n dẹ̀ ń lọ gbogbo wọn dé látòdì ọ̀run wọ́n dé sí ilé ayé ọ̀nà wá dí ọkùnrin náà bá wá pẹ̀lú àdá méjì lẹ́yìn pé ẹ kú lọ́nà fún mi. àwọn ní Ògúnlànà yóò máa ju iṣẹ́ bàbá. náà fi ń kí ní Ògúnlákáyé Ọ̀ṣìmọlẹ̀ olómi ńlẹ́ fẹ̀jẹ̀wẹ̀ pẹ̀lú aṣọ ilẹ̀ fi mọ̀ kí mọ̀ bára bí aṣọ onílé ikín ọlẹ́yẹ̀dẹ́yẹmọ̀ àwo òyàn kan bí ọgbẹ́ égbé lẹ́yìn ọmọ orúkọ ìgbé lẹ́yìn ọmọ ń dá lóró koríko odò èyí tí ń rú mìnìmìnì ìwọ ní gbóngbóná tí ń lè burúkọkọ ìwọ ní wo tí ń bá gbà lágbà lẹ́rù àwo lẹ́yìn ju òbẹ́ ẹlẹ́rìí wá ti ẹ̀ lẹ́yìn Ògún ìwọ ló bẹ́ mọ lẹ́sẹ̀ fi kípa ọ̀rẹ́ kàkà kejì orí igi àwo lóorin ẹ̀dán lóorin àmọ́ bí ọgbọ́n ọmọ ògbó tó gan ògbọ́n náà farakara ògbọ́n náà fajúro súnmọ́ ogun ìlànà fọdọ ogun ilé ìlà tọrọ ogun ilé ìlà ó wà lásòwò lásì gbogbo ogun yé bógun ṣe lànà fún gbogbo wọn ọjọ́ náà lọ́wọ́ nìyẹn. níbo lè ṣú wọ́n gbà wọ́n ìmọ̀lẹ̀ èṣù náà wà ń bẹ ṣùgbọ́n àfikà lànà wọn èṣù ọjọ́ náà lọ́wọ́ ṣùgbọ́n bí oníkálukú bá ń lọ ogun ó lákàáyé o Ọ̀ṣìmọlẹ̀ inú náà máa dùn bẹ́ẹ̀ nínú náà máa dùn bẹ́ẹ̀ òun kọ́ ẹ̀ rántí òun náà ń gbìyànjú. pé Ògún nìkan náà ń kí pé wọ́n kí ohun èṣù. ó wá lọ dúró sí ẹnu ọ̀nà ibodè ṣé Ògúnlákáyé máa ń lọ sí ọjà Ìjìgbò Mẹ́kùn ní ọjọ́ karùn-ún. Ògún máa ń lọ ọjà. Ògún ń lọ lọ́nà ó wá lọ dúró sí ojú ọ̀nà dé Ògún wá mú igi ògbédé náà. Ògún ó wá dàbí ajá ó yíra padà. èṣù di ajá. ó dájá ó wá ní Ògúnlákáyé wá débi ẹnu bodè yẹn wá ní kó sanwó bodè. Èṣù ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wo bodè nígbà.